wá dá bó ni wá fẹ́ lọ báyìí. Orúkọ mi ni Abdulrahim Tijani Adékúnlékún. Lérò tèmi ìdí táwọn ọkùnrin fi máa ń wòta pọ̀ gan-an púpọ̀. Àkọ́kọ́ ìtẹ́lọ́rùn wà ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àgbà ní bọ́ọ̀dẹ̀ ò dùn bí ìgbẹ́ ní ìlú rí. Ọkùnrin tó níyàwó ní tíyàwó ẹ̀ ya ajá oníkanra yóò wá bí tí adùn bá wà ń ta o. Wọ́n ní ẹ̀yìn àmú ṣe lé ìgbín, ṣùgbọ́n torí pé ẹ̀yìn àmú tutù, ìgbín ò sí ibòmíì tó jọ natural habitat rẹ̀ tó ń gbé, yóò fara mọ́ ẹ̀yìn àmú. Ọkùnrin tó wà ní tó fún oúnjẹ lẹ̀ tíyàwó ṣe bẹ̀ tọ́ bẹ́ ò lò, tó bá ṣèèṣì lọ bọ́ sọ́wọ́ ẹnìkan tí ò tiẹ̀ béèrè owó tí ń ṣe bẹ̀ tó dùn fún, ọkùnrin náà bọ́ta o. Eré alẹ́ tí máa ń dọmọ, obìnrin máa ń ṣe jura wọn lọ. Àwọn ọkùnrin míì sì ní gẹ́gẹ́ bí Mùsùlùmí tèmi tún jẹ́, nínú ẹ̀kọ́ ìsìn wọ́n fi wá pé kẹ́ tó so ọkùnrin àti obìnrin pọ̀, ẹ béèrè báwo ni ìbámu wọn ṣe wà táwọn olóògbé pè ní compatibility, sexual compatibility. Ọkùnrin míì wà kò lè sùn lálẹ́ kílẹ̀ ò mọ́ láì fararọ nǹkan. Irú ọkùnrin bẹ́ẹ̀ kọ́ lọ wá obìnrin náà tó jẹ́ pé kò lè sùn láì fara tìyàn. Ṣùgbọ́n tẹ́ bá mú obìnrin tó jẹ́ pé tó bá ti ṣẹ̀ kan lọ́dún kan, ó ti ara rẹ̀ ti wà okay, ọjọ́ kan láàrin ọdún kan ti wà okay. Tẹ́ lọ fi ti ọkùnrin tó ṣe pé ojoojúmọ́ fáyàfáyà lòun, ọkùnrin bẹ́ẹ̀ ìta ni ó mọ̀ ní wulé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí báyìí náà ni ó dàbí pé ọkùnrin fi ń wòta. Ṣùgbọ́n tá bá tún ní ká wò ó socially láyé òde òní, obìnrin ń polówó ọjà, ọkùnrin ń nájà ni. Bẹ́ bá jáde, bẹ́ bá wà níta, ẹ ra àwọn ìjà oríṣiríṣi, àwọn aláyà ẹ̀rìmọ̀. Bí bọ́lọ̀ ń ṣe dá wọn dá tó ṣe ṣe àwọn ẹ̀bùn fún wọn tó, aṣọ tí wọ́n ń wá wọ̀ ò tún wá dà. Ìlàjì àyàlẹ́rìí ń ta mú méjì. Ẹ ti ẹ̀ mọ ogun tọ́lọ́run fi ṣe ọ̀ṣọ́ lára ọkùnrin ẹlòmíì, ẹ mọ̀ wò ń ta. So ọkùnrin táwọn ìyàwó tiẹ̀ sí ń bẹ ńlé, tó jẹ́ pé wọ́n ń múra dáadáa, wọ́n ń bo gbogbo ẹ̀, tó wà níta tẹ́nìkan wá ṣe gbogbo ẹ̀ wò, yóò bẹ ju ọbẹ̀ náà pé ọ̀rẹ́ wa kí ló ń tà ń bẹ̀ wọ́n. Ìdí táwọn ọkùnrin fi ń wòta pọ̀ gan, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin ní tiwa ẹ ṣe. Orúkọ tèmi ni Délé Àjàyí, oníròyìn ni mí. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi máa ń wòta, ìkíní, iṣẹ́ èṣù ni. Èṣù fẹ́ kí kẹ́nikẹ́ni ó là. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, a mọ̀ pé àgbèrè, panṣágà ẹ̀ṣẹ̀ ni níwájú Olúwa. Ó jẹ́ ọ̀kan lára àwọn páńpẹ́ tàkúté tí èṣù fi mú àwọn ọkùnrin. Bóyá láti darí wọn sọ́run àpáàdì náà ni. Iṣẹ́ èṣù ni. Ó wà lára àwọn ẹ̀mí èṣù tí èṣù fẹ́ lò láti fi máa mú àwọn èèyàn. Kejì, ó wà lọ́wọ́ obìnrin míì náà. Obìnrin míì, pàápàá jùlọ àwọn tó jẹ́ onígbàgbọ́ pọ́nbélé, à ń gbààwẹ̀ ni o, a wà lórí òkè àdúrà. Ẹlòmíì ó fọkọ lẹ̀ ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, yóò lọ, yóò máa gbààwẹ̀, yóò máa ṣe. Kíní kò sì ṣe é fi sára kú. Àwọn eléèbó wọ́n ní nature, nǹkan tó ti jẹ́ bárakú, nǹkan tó Ọlọ́run dá mọ́ èèyàn tó bá béèrè nígbà míì, ẹni tó níwà mímọ́ jù ó lè wòta. Ẹni tó jẹ́ pé ìwà rẹ̀ mọ́, olùṣọ́ àgùntàn, pásítọ̀ ni, àáfàá ni, ó lè wòta. Tí ìyàwó ẹ̀ bá fi dùn, tí ò bá gbára dúró, ó lè wòta. So ìfẹ́kúfẹ̀ẹ́ ara, gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ó máa ń fa ẹlòmíì olójú kòkòrò ọkùnrin náà tí ó bá rí eléyìí, obìnrin dá, èyí dá. Ṣùgbọ́n ara náà ni ó pàpà fàbọ̀ sí níkẹyìn. Orúkọ mi ni Moshood Sulaiman. Oríṣiríṣi ìdí ló lè wà tó ọkùnrin tó máa fi wo ìjà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan náà, mi ò kí ń ṣọmọ, mi ò kí ń wòta. Ohun tí mo ní nílé ó ṣe kíni, ó tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n nípa ìrírí, ó rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọn kì í ṣe tí ọkọ wọn tí máa ń rò pé ó yẹ kí wọ́n ṣe. Pàápàá jùlọ bí tó bí nípa pé kéèyàn máa múra. Nípa pé ọkọ èèyàn sọ pé ìyàwó mi ó yá o, kíní kankan kó wá máa lọ́ra ṣe gbá ṣàwo kòkó bàbá sáré. Tẹ obìnrin míì dọ̀tí,
ó dọ̀tí débi pé tọkọ ẹ bá rí yóò mọ ṣẹ̀mọ̀ yóò mọ rí lára àwọn ọmọ tán dẹ̀ wà ń gbòòrò sí àwọn sisi yẹn ask and it shall be given unto you but mi ò fara mọ́ kọkùnrin kó má ṣe kí ni kó má wo ìta bí ìyàwó rẹ bá jẹ́ ń ṣe kankan tí ò tẹ́ lọ́rùn bóyá ìmúra rẹ̀ ni o bóyá kò mọ ó ti yé ìwọ ló máa ṣe kí ni ló máa kọ but to cut the whole story short kò dáa kọkùnrin máa wo ìta. Orúkọ mi ni ọmọọba Ọláyíwọlá Adékúnlé. Lérò tèmi tó lè mú kí ọkùnrin máa wò ká pé tí obìnrin bá mọ nǹkan tí ọkọ rẹ̀ fẹ́ tí ò bá báwọn ẹbí ọkọ ẹ̀ létí ilé ò dàbí ilé tí ò jẹ́ kí ilé dàbí ibi tí ó yẹ kí ọkàn ọkùnrin máa balẹ̀ sí tó bá ń tí ń kú òǹbíṣẹ́ tó ń lọlé bóyá oúnjẹ ni ò tètè máa ń ṣe ní o bóyá àwọn nǹkan tí ọkọ rẹ̀ ò fẹ́ ló ń ṣe sí ẹ̀dẹ̀ wọn pé kò sẹ́ni tí ò fẹ́ ibi tọ́kàn yìí bá ti máa balẹ̀. Àwọn ẹranko gan ẹ̀rí pé àwọn ẹranko tí wọ́n bá ti ń kọ́lé súnmọ́ wọn wọ́n á tún máa lọ sí ibi tó lè tù wọ́n lára tó ọkùnrin máa ń fẹ́ ibi tó tu ọkàn ẹ̀ lára. Àwọn nǹkan tí ọkùnrin ò bá fẹ́ kò yẹ kó obìnrin máa ṣe tóbìnrin bá ti ń ṣe nítorí pé ọ̀pọ̀ obìnrin pọ̀ ju ọkùnrin lọ. Àwọn obìnrin tó wà ń ta náà wọ́n fẹ́ ẹni tó ń fi ṣe adé orí wọ́n á máa jẹ́ kí ọkùnrin yẹn máa rí ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí tọkàn rẹ̀ ti lè balẹ̀ so àwọn nǹkan tó lè jẹ́ kọkùnrin máa wò tààrà tí ò bá sí yẹn tí ìyàwó bá ń ṣe déédé tó ń fún lóúnjẹ lásìkò tí ò gbé ọkàn ẹ̀ gbóná tí ọ̀rọ̀ bá rí bákan láti ibi iṣẹ́ tí inú ọkùnrin bàjẹ́ tó bá délé tó rí ọ̀rọ̀ tùnú látọ̀dọ̀ ìyàwó rẹ̀ kò sí nǹkan tó ní kọ́ ọkùnrin máa wò ta kò sí nǹkan tó ní kọ́ ọkùnrin máa wò láti gbogbo nǹkan bá ti ń lọ déédé bó ṣe yẹ kó lọ. Orúkọ mi ni arábìnrin Fúnmiláyọ̀ Òjó. Ní ojúwòye tèmi ìdí tí àwọn ọkùnrin fi máa ń wo ìta obìnrin ni mí o ṣùgbọ́n mi ò ní máa bá wa sòótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun ló ti ti ọkọ ẹ̀ síta nípasẹ̀ pé kò tẹ́ ọkọ rẹ̀ lọ́rùn àìní ìtẹríba àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí eré tá à ń ṣe lórí bẹ́ẹ̀dì yìí ó ṣe kókó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà tó jẹ́ kó máa ń fẹ́ kí obìnrin kí wọ́n ṣe nǹkan tó ojúṣe wọn. Bíbélì gan ti sọ ó ní ara wa àgọ́ ara wa ó ní ti ọkọ wa ni. Àwọn obìnrin mi á máa fi oorun dun ọkọ ẹ̀ á dẹ̀ rí níta obìnrin mi lè ṣe fún tẹ́pẹ́ láìmọye ìgbà kóbìnrin ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ fún lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀ wọn ò lè ṣe. Gbogbo stáìlì tó yẹ kí wọ́n fi ṣeré tó yẹ pé á múnú ọkọ wọn dùn tí wọ́n rí níta wọn ò lè ṣe. Ojú kan ni gùnmí dìde gùnmí kò dìde ní tọkọ owó bá tọ́ bá tún sùn kalẹ̀ gan kò tiẹ̀ sí pé jẹ́ kémi náà fọwọ́ ra bí tí ó lè mú kí ara ọkọ mi tún jí pépé sí i. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò mọ ibi tí ó yẹ kó fọwọ́ kàn lára ọkùnrin tó máa lè sọ pé eléyìí ó ṣọ́ọ̀kì mi o àfi dandan kí n dé ilẹ̀ ìlérí. Gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kí àwọn obìnrin ká mọ̀. Irú ní ìsìn bí èmi ṣe wà ní ìsìn mo mọ àwọn ibi tí mo lè fọwọ́ kàn lára ọkọ mi tí mo mọ̀ pé tí bá ti fọwọ́ kàn pẹ́kẹ́ báyìí obìnrin kankan níta kò mọ̀ àfẹ́ni tí mo bá lè sọ pé nǹkan báyìí ni òun ló lè mú irinṣẹ́ yẹn bọ́ sójú agbo ìyẹn báyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìtọ́jú inú ilé àti oúnjẹ ọ̀tọ̀ ni oúnjẹ ti ara ọ̀tọ̀ ni oúnjẹ ti ẹ̀mí. Ṣẹ́rí obìnrin mi wọn ò mọ oúnjẹ sè tí obìnrin bá máa ṣe oúnjẹ lòmíì àti da iyọ̀ sínú oúnjẹ ó ń pa àwọn ọkùnrin lára ní ọ̀pọ̀ ìgbà ẹlòmíì magí lásán ló máa fi gbé oúnjẹ adùn oúnjẹ jáde eléyìí kò ń ṣe àǹfààní kankan fún ara ọkùnrin. Ìgbà tó yẹ kó o dáná lásìkò o ò dáná ìgbà tó bá máa fi di aago 10 ọkùnrin ò tí ì jẹ oúnjẹ àárọ̀ ó dago 12 òru kó tó jẹ talẹ́ gbígbónúlé á rí rádaràda ẹ̀ nílé ìtọ́jú nulé ẹ̀ ní wẹ̀ ẹ̀ ní ṣerun lọ́ṣọ̀ọ́. Ìgbà tọkùnrin mi bá ń lé ẹni tó rí ẹni sisi tó fẹ́ fẹ́ ó máa ṣerun ó máa tọ́jú dáadáa ó máa kàtí kí ó máa ṣojú fẹ́rẹ́fẹ́ ó máa wọṣọ tó dára. Tẹ́bìrin mi bá ti wọlé ọkọ wa ọkùnrin wo ló ń wò mí ń ta awádìípá máa wọ aṣọ ádìú pàpá aróró a máa rí káàkiri gbogbo àdúgbò báyẹn. Ọkùnrin tó bá rí irun yẹn inú ẹ̀ ò dùn nítorí tó bá rí obìnrin míì tí ó rí tó múra dáradára tó ń ṣètọ́jú ọkọ tó ń ṣèkẹ́ ọkọ tó yẹ pé nígbà tọkùnrin bá jáde láàárọ̀ tó bá máa fi wọlé oúnjẹ ti rẹ́dì kí yẹ pé ó dìgbà tó bá tọ́kọ́ ṣe máa bẹ̀ pé ẹjọ́ mo fẹ́ jẹun o àtàárọ̀ tí mo ti lọ mi ò tí ì jẹun. Kò dìgbà tọkùnrin obìnrin bá dúró di àkókò yẹn á ti ṣóúnjẹ sílẹ̀ kóbìnrin dẹ̀ mọ irú ìfẹ́ oúnjẹ tọkọ ẹ̀ fẹ́ràn jù ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ máa ṣe é fún un. Kò sí bí ọkùnrin bá ti rí obìnrin tó ń ṣerú àwọn nǹkan wọ̀nyí
tó máa fẹ́ wò ta. Ṣùgbọ́n obìnrin tí ò bá mọ ẹ̀tọ́ ẹ̀ nínú ilé, tí ò mọ ipò ẹ̀ gẹ́gẹ́ bí òun ni olórí láàfin láti ṣètọ́jú, because àwọn ọkùnrin máa ń fẹ́ kí wọ́n gbé wọn kárí wọn gẹ́gẹ́ bí ọba. Obìnrin tó bá rí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ọba, tó fún ní àpọ́nlé tó yẹ, tó ń fún lóúnjẹ lásìkò, tó rí pé tó bá tọkọ ẹ̀ tó bá rí pé tó mọ́nítọ̀ ẹ̀ dáadáa, á mọ̀ ìgbà tí ọkọ ẹ̀ inú ẹ̀ dùn, á mọ ìgbà tí inú ẹ̀ ò bá dùn. Ìgbà tí inú ò bá dùn, kóbìnrin yẹn kó bá ṣeré, kó tù nínú, ọkọ mi ẹ má rò ó, ṣé ọ̀rọ̀ owó school àwọn ọmọ wa ni, Ọlọ́run á ṣe é, Ọlọ́run á pèsè. Kò dìgbà tó bá dúró lé lọ́rùn pé àfi kẹ́ ẹ yá owó yẹn o, àfi kẹ́ ẹ yá owó. Ọ̀pọ̀ obìnrin ló jẹ́ pé tó ṣe máa ń ṣe fún àwọn ọkùnrin níta nìyẹn. Ọkùnrin tó bá dẹ̀ rí irú bẹ̀, á lọ jókòó, á máa bá fàájì lọ. Èmi ò bínú sí o, tọkùnrin bá jáde tí bá ti wò pé obìnrin yẹn àkùdé wà lọ́rọ̀ rẹ̀, èmi ni màá ṣàlàyé fún pé wá bàbá, ẹ bọ́ síta, ẹ lọ gbafẹ́.